àṣírí ńlá rèé o gbogbo ọmọ yorùbá ṣé lóòótọ́ ni pé olóyè Sunday Igboho wà lórí payroll ìjọba báwo ló ṣe jẹ́ èwo gangan lóòótọ́ ń bẹ ẹ gbọ́ ohun tí wúmà yìí sọ lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho ṣé kìí ṣe pé wọ́n ti ń gbé wa láńdíkàpù báyìí ẹ gbọ́ ohun tí màmá yìí sọ nínú fọ́nrán tí màá mú wá fún yín kódà ó ní bí Lady K gan bá gbọ́ tó discover ohun tó ń sọ yìí ó ló máa wà disappointed o. Lady K jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn tí ń gbẹnusọ tó ń sọ̀pọ̀tì olóyè Igboho Òòṣà ìpèníjà ńlá lélẹ̀ jẹ́ o fún olóyè Igboho Òòṣà àti àwọn agbẹnusọ wọn láti tètè wá bọ́n ṣe máa dáhùn sọ̀rọ̀ yìí tán máa fèsì sọ̀rọ̀ yìí o láti jẹ́ ká mọ̀ bóyá òótọ́ ni àbí kì í ṣòótọ́. Irú ọ̀rọ̀ yìí náà jáde nígbà tí wàhálà pọ̀ láàrin àwọn ọmọlẹ́yìn ààrẹ ọ̀nà kakanfò àti Ìgbòho níbi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn tí gbogbo orí ayélujára tó le janjan tí gbogbo ẹ̀ gbóná janjan tí àwọn ọmọlẹ́yìn Ìgbòho tí wọ́n tú àṣírí ààrẹ ọ̀nà kakanfò táwọn ọmọ ààrẹ ọ̀nà kakanfò náà tú ti Ìgbòho náà ni wọ́n ti sọ oríṣiríṣi o lára àwọn nǹkan tó sọ náà ló tún fẹ́ farajọ ohun tí wúmà yìí sọ o eléyìí lágbára ó gbẹnu tán o kí làwọn nǹkan tí arábìnrin yìí sọ nípa onítìrí ìbáṣepọ̀ tó wà láàrin Ìgbòho àti onítìrí báwo lọ̀rọ̀ ọmọ bọ́tà Saheed ọmọ bọ́tà ṣe jẹ́ tó fi kúrò lọ́dọ̀ Ìgbòho tó bọ́ sọ́dọ̀ onítìrí wọ́n máa ń yànnàná ọ̀rọ̀ bí ìjà Yorùbá nation ṣe rí lọ́dọ̀ olóyè Ìgbòho eléyìí lágbára. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. Nísìn ṣẹ́rí tẹ́ bá fẹ́ sẹ́ẹ̀lì èèyàn fúnyàn ẹ sẹ́ẹ̀lì èèyàn fún irú èmi yìí ẹni tó bá ní integrity òun ni kẹ́ sẹ́ẹ̀lì fẹ́mi. Sunday Igboho does not have integrity. Èmi sọ fún yín pé Sunday Igboho ó gbé àwọn èèyàn ní mugun ni. Kò yé yín Sunday Igboho gbé àwọn èèyàn ní mugun ni. Mo dẹ̀ sọ fún yín pé Sunday Igboho is on the payroll now as we speak. Sunday Igboho is on payroll now as we speak. Kò yé yín? So if you don't like what I am doing, go and counter me on your own page, on your own platform. Nǹkan tí èmi mọ̀ lèmi ń sọ. Nǹkan tí mo mọ̀ lèmi ń sọ. Anybody tó bá fẹ́ pè wọlé ẹ lè pè wọlé. Kò yé yín? But kẹ́ máa pè wọlé kẹ́ máa believe pé you can just mummy me to stop talking about something that I know. You cannot do that. You can't do that. Sunday Igboho gbé àwọn èèyàn ní mugun and it is very wrong. It is wrong. Ó gbé wọn ní mugun financially, ó gbé wọn ní mugun emotionally, ó gbé wọn ní mugun psychologically. Kò yé yín? Most àwọn èèyàn míì tó wà ní like irú girl tí fine babe tó tí Lady K yẹn kò lè gbádùn mọ́ títí ó máa fi kú courtesy Sunday Igboho. Courtesy Sunday Igboho òun gan máa wà very disappointed tó bá wá rí nísìnyí pé Sunday Igboho gbé òun ní mugun ni. We are saying it aforehand that this was exactly what Sunday Igboho did. Sunday Igboho gbé àwọn èèyàn ní mugun ni. Sunday Igboho is as we speak on the payroll of some government officials. Gbogbo ẹni mo fi sọ kí Sunday Igboho jáde kó wá búra sí. Sunday Igboho cannot come out now and be telling us pé ṣé bí wọ́n ṣe ń gba ìlú nìyẹn. No, he cannot. I don't hate him, but if you want to put it like, oh, I hate him, that's why I'm talking like that. Yes. Then I will tell you yes. Kò yé yín? Èmi ni mo wà níbi tí mo ń sọ fún àwọn èèyàn I lost so many people here when I said Sunday Igboho is doing the right thing, that we should calm down with him. Orí platform yìí mo fi sọ. Some people told me that they are surprised pé mo ń support Sunday Igboho. No, I am not supporting Sunday Igboho. Even some people say, it cursed me out, say, mo ń support Ààrẹ Ọ̀nà Kakanfò. I'm not supporting Ààrẹ Ọ̀nà Kakanfò. My own is anything that has to do with Yoruba land. Kò yé yín? Anything that has to do with Yoruba land. So you will not expect me to keep my mouth shut now. When I saw that Sunday Igboho ó ti cash àwọn èèyàn ní mugu, kẹ́ wá believe pé ní sọ.
Don't tell me that I should not relate Igboho with your useless Onitiri. It is easy for you to relate, to call Dupe Onitiri useless. But you cannot call Sunday Igboho that told you that àwọn máa gba Yorùbá nation yìí ni. Either you like it or not, àwọn máa gba Yorùbá nation yìí ni. Àwọn gbọ́dọ̀ fi ogun gbà ni. Without ogun, àwọn ò lè gba Yorùbá nation. And now ogun yẹn wá dé, àwọn yẹn wá lọ ń ṣe, àwọn yẹn wá kógun lọ sí secretariat. Ó wá ń sọ fún wa pé àwọn orí àwọn èèyàn, àwọn tó lọ sí secretariat orí wọn yìí ni. To me, you look, nǹkan táwọn boys yẹn ṣe, ó lè má right, but I am telling you, to me, akọni, àwọn yẹn gangan ni akọni. Àwọn yẹn gangan ni akọni èèyàn. Sunday Igboho is a coward. For him to come out and tell us nísìnyí pé ṣé bí wọ́n ṣe ń gbàlú nìyẹn, is a coward. Either Sunday Igboho belong to Onitiri caucus or not. They were, or let me say, they are comrades. Comrade ni wọ́n, kò yẹ kó máa fi woman yẹn ṣe yẹ̀yẹ́. But èmi fẹ́ sọ pé there is a reason. There must be a reason Onitiri is doing. Onitiri is a learned woman. Onitiri is a politician. There must be a reason why Onitiri is doing that. But Sunday Igboho, lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ọ̀dàlẹ̀ ni Sunday Igboho. Sunday Igboho dalẹ̀. Sunday Igboho mú àwọn èèyàn ní mugun. Sunday Igboho, àwọn èèyàn kú dáadáa lórí ọ̀rọ̀ Sunday Igboho now. Èèyàn kankan ni guy tí wọ́n pè ní ọmọ bọ̀tí or whatever. Ṣebí èèyàn kan ni. Ó ṣàbá Sunday Igboho ṣe. Kó tó lọ sọ́dọ̀ Onitiri, and he was jumping from one place. Drop your comment. Remember to like, share, and follow us. Thanks for watching.